Alhamdulillah, we are now at Muzdalifa, Mecca. Àǹtí mi ẹyọ kìíní kò ní mú ẹjẹ kọ́ mọ̀ pẹ́yìn mo ń ṣe láì. Muzdalifa la wà yìí o. Àmín. Àmín o. Àmín. Àmín ya Rabbi. Àmín. Àmín. Sallallahu alayhi wa sallam. Ohun tí a kò yí sí eré kọ́nà ń ṣe Mẹ́kà o, iṣẹ́ ńlá ni o, kò ń ṣe ṣeré iṣẹ́ ńlá ni kọ́lọ̀ ń gbà lẹ́sìn fún wa, kọ́lọ̀ máa yẹ ká ṣe lásán o, kó má dàlú wa láyà, gbogbo ẹni tí ò lè wá tí ò wá lọ́dún yìí Ọlọ́run aṣọ wa lọ́dún tó ń bọ̀, àbáríkà nàbí Muhammad sallallahu alaihi wasallam. Àwọn ọmọ mi yá Mẹ́dínà. Àǹtí Doyin, salaam alaikum. Congratulations, Femi. Hello. Alhamdulillah. Auntie Doyin, Alawuye. Yes. Yes, I made it. Alhamdulillah. You made it. Alhamdulillah. Alhamdulillah. Alhaja Doyin. Ọ̀sán yìí ni mò ń gbọ́ pé wọ́n wọlé. Ọ̀sán yìí ni mò ń gbọ́ pé wọ́n padà wọlé. Wọ́n gùn o. Àná bíjẹ̀ ìtaná wọlé. People are still coming in. Muzdalifa la wà yìí o. Ibi báyìí láti máa ṣàkó àṣetánì, láti máa ṣá òkò, tá máa lọ sọ fún àṣetáyì. Tó bá ti dàárọ̀, tó bá ti di ọwọ́ ọ̀dájú ní fẹ́ẹ̀rẹ̀ láàárọ̀ náà. Ibi láti máa ṣá òkò. Kọ́lọ́n gba lẹ́sìn fún wa, kó má jà ṣe lásán. Ilé-iṣẹ́ Àdìàtìkù Travels and Tours Limited. A máa fún yín ní best service ever. Inshallah bí kúrò àti ńlá. Ní kábàámọ̀ pé bá wa wà. Ẹ bá wa dùn mọ́. Nítorí pé alálùbáríkà aláṣeyọrí ni wà. Àdìàtìkù Travels and Tours. Now in at Muzdalifa. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé, gbogbo ẹ̀yin tó ń jẹ̀rán, ojú tó ń jẹ̀rán pé wọ́n fẹ́ wá síbí, ẹ̀yin náà fẹ́ wá síbí pẹ̀lú àṣẹ Ọlọ́run àlùbáríkà Nábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ̀yin náà máa dé bíbá iláyọ̀. Níwòye ọdún tó ń bọ̀, àjọ gàràfá ni o. Ìwòye ọdún tó ń bọ̀, àjọ máa gàràfá ni o. Àlùbáríkà Nábì Muhammad sallallahu alaihi wasallam. Àní ṣe lásán o, Ọlọ́run àgbà lẹ́sìn fún wa o.
gbogbo wa pátápátá àdélébáre o àrìnàkóre àfòyà ibi o ọlànàbí ọláìjẹkànṣe Ọlọ́run ọláàánú rẹ Ọlọ́run ọláàṣẹ rẹ wàlà haúlà wàlà quwwata illa billahi al-aliyyil azim. Don't forget to call us for your next Hajj and Umrah at Aliatiku Travels and Tours Limited. Aliatiku, contact us. We are the best. We give the best in everything. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Alhamdulillahi alladhi hadani hada ghulam sayyidul Qur'an. Àdúrà wa ọgbà ṣe ti rí tẹ́ǹtì Aliatiku báyìí, tẹ́ǹtì Aliatiku rè o, ṣe ti rí tẹ́ǹtì Aliatiku rè o. Inshallah tẹ́ǹtì Aliatiku rè o, tẹ́ǹtì Aliatiku rè o. Assalamu alaikum. Kí mi náà wá nọ́ra díẹ̀. Alhamdulillah rabbil alamin. Alhamdulillah rabbil alamin. Okay, àwọn ọkùnrin yẹn. Ọlásùnkàn mi èmi lẹ́ ń pè é stop láti máa pè mí ẹ̀ ń dí life mi lọ́wọ́ o. Ẹ má pè mí mọ́. Alhaji Kamal, ibi báyìí làwọn ọkùnrin ti fẹ́ dúró dè wá níbi kínní. Ibi jẹnẹrétọ̀ yìí àbí kẹ́ kúkú dúró dè wá níbi báyìí àwọn ọkùnrin yẹn àdéhùn wà nìyẹn. Mo bọ̀ mo fẹ́ sáré débẹ̀ máa dé báyìí sísè. Àti ìdí ẹnu ọ̀nà géètì mo fẹ́ mú ìdí ẹnu ọ̀nà géètì yẹn ni kémi padà ń bẹ̀. Mo ń ṣe àsàlátù náà sátìmù mi ìyá láìláìláìlá ẹ ṣe sínú. Ìyàwó níláìlá tiwa lọ́tọ̀. Ẹ má fa Hausa bú mi o, mi ò ráyè o, mi ò ráyè o. Àwọn wo? Alhaji, àwọn èèyàn wa kọ́ nìyẹn pẹ̀lú aṣọ wa. Mò ń bọ̀, mo fẹ́ sáré mọ́ àwọn ìyá wa débẹ̀, mò ń bọ̀. Àwọn èèyàn wa kọ́ bẹ̀ àwọn Alhaji Ọlásùnkànmí. Wọ́n wà Ankara, wọ́n wà ń bẹ̀. Mò ń bọ̀ sí i. Sherry, ẹ̀yin màmá, ṣe ti rí kíwù yẹn, ṣe ti rí kíwù àwọn obìnrin yẹn, ẹ ti rí kíwù yẹn, ẹ máa tátán síbẹ̀ ni o, ẹ lóògùn Ọlọ́run, ẹ máa tátán síbẹ̀ ni o. Téèyàn bá wá sí Mọ̀dínà tí ò bá dé rọ́ọ̀dọ̀ ó kò pé o. Ẹ má wojú ṣe, ẹ má wọlé lọ tí ẹ má wọlé lọ tí ẹ má wojú ṣe, ẹ má dúró dẹni kankan, ẹ má wọlé lọ, ẹ má wọlé lọ, ẹ má wọlé lọ, ẹ má wọlé lọ. Ẹ má gbẹ̀yìn alájà, ẹ má lọ tí
Mashallah, tabarakallah. Ṣẹ̀rí àwọn Àlàtíkù ladies, àwọn Àlàtíkù women, bá a ṣe máa ń ṣiṣẹ́ wa ni a máa make sure pé àmú wọn dé the point of ibi tó ti máa ríṣẹ́ ṣe gangan. Àwọn ìyá wa náà ń wọ rọ́ọ̀dọ̀ lọ láyé àwọn obìnrin wá kú sọ́dọ̀ àwọn ọkùnrin sí. Mashallah, tabarakallah. Mashallah, tabarakallah. Assalamu alaikum.